sórí ọ̀gá mi gan ló bàtà bó ṣe wà yẹn fàdá ni wọ́n wọ̀n mẹ́nu ẹ̀ bàbá ò dàrí rárá wọn ò fún kàtà rí. Chill. Kí ni mission ẹ láti wá bá mi? Kí ló ti fi àwọn fóònù ẹ ṣe? O ti rìkọ́dù nóòdù mi. Ìwọ tí mò ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìgbà tó wá sọ́fíìsì mo rí ẹni tó lóyún gbọ̀ngàn. Bọ̀bọ́ yẹn ní bá ẹ̀ báyìí ó parí. Ó wọ ash colour, ó ní jean, ó dẹ̀ wọ tennis. Tó sọ fún ẹ pé wọn ò lóyún wájú ọ́fíìsì ẹ níwájú mọ́tò Hilux kan báyìí. Ó tó ń samarata tó ń bí kìíní kí lè ṣẹlẹ̀. Òṣojú ẹ̀ fọ́ ni ṣé o mọ̀ pé mo ti lóyún? Ó ní kíni? Oyún. Ìwọ lóyún? Bẹ́ẹ̀ ni mo ti lóyún. Ṣé o fẹ́ kó bí mọ́mọ́? Ìyẹn ni ìṣòro. Wọ́n lè rán lọ́wọ́ náà. Fún mi ṣéǹjì díẹ̀. Máa pa ni. Kí wọ́n dẹ̀ máa dá tọ́mọ. Ìwọ dá sí, ìwọ rọ nínú rẹ̀ wọ́n mọ̀ ló rọ̀ jù. Wọ́n lè fọ bẹ́ẹ̀. Ìwọ rọ nínú rẹ̀ tó ìjọ ọmọ ẹ̀ fàyọ, ó ń kìbọ̀, ó ń kìbọ̀, ó ká ẹsẹ̀ mọ́nà òjẹ́ ìdílé tó. Bí ìwọ ṣe ń bímọ léraléra yẹn, èmi lọ́lọ́run fi ń bá wí. Ẹni tó ní ẹran ara ní ń bínú. Wow! Thank you. Mommy, this is Rolake, my fiancé. Kí ọ̀rọ̀ tí mo sọ yẹn, ṣó pọ̀ jù ẹni mi lọ ni? Kò pọ̀ jù ẹni yín lọ. Mi ò lè advice wa. Ẹ lè advice wọn. Àwọn ṣe mọ̀ pé àwọn ọmọ ayé ìsìn, ara wọn máa ń kó tó ọ̀rọ̀. Mo ti lóyún Báyọ̀. Ṣé o ti sọ, mo ti gbọ́? Ó yẹ kó dẹ̀ ti rí nínú countenance wípé I am not interested in anything tó bá ní ṣe pẹ̀lú oyún àbí kíyàn di bàbá ń sìn. Ó pọ̀ ọkùnrin kò lóyún. Mọ́mí kọ́ ni mo lóyún. Mọ́mí ẹjọ́ lórí ọ̀dọ́. Mọ́mí Jídé lọ lóyún. Mọ́mí èmi kọ́ ni mo lóyún. Kí ni gbogbo nǹkan tó bá mi kò rà? Kí ni gbogbo òwe àtàṣàmọ̀ tó ń pa yìí? Èmi ò subscribe sí gbogbo eléyìí o. O subscribe sí. Ṣó jẹ́ DSTV ni? Tó bá máa di ọlọ́mọ láyé, inú ẹ̀gbẹ́.